Ẹ káàárọ̀ mo kẹ́yìn brother mi mo kẹ́yìn sister mi mo kí gbogbo ẹ̀yin bàbá mi mo kẹ́yìn ìyá mi mo dẹ̀ kí gbogbo ọmọ Yorùbá pátá. Ẹ jọ̀ọ́ mo ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè o. Ta ni personal adviser àwọn OPC? Ta ni personal adviser àwọn OPC? Because ká ní mo mọ personal adviser àwọn OPC ni ó yẹ kéèyàn mi ò rò bóyá àwọn OPC ní adviser. Ká ní ẹ ní adviser ni gbogbo ẹ̀yin bàbá tẹ́ ń jáde tẹ́ wá ń bú Ìgbòho tẹ́ ń sọ̀rọ̀ sí Ìgbòho tẹ́ ń sọ̀rọ̀ sáwọn èèyàn nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ n sọ kọ́ fún yín, Ìgbòho kọ́ ni ìṣòro yín o. Ìgbòho kọ́ ni problem. Mi ò support anybody lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àti Ìgbòho àti Gani Adams. Èèyàn tó bá tójú ẹ̀ tó lè kápá àwọn aṣebi nílẹ̀ Yorùbá òun lèmi wà pẹ̀lú. Ẹ rí pé mi ò ṣe fídíò lórí anybody bóyá nǹkan tó ń ṣẹlẹ̀ bóyá Fúlàní jíyọ̀gbé, ṣùgbọ́n bí mo ṣe ń rí àwọn àgbàlagbà àwọn bàbá nínú OPC tó ń jáde tó ń ṣe fídíò lóríṣiríṣi mú kàn máa ń pè sáwọn pípọ̀ ìṣe wọn ní adviser ni. Ṣé rí Ìgbòho kọ́ ló jẹ́ káwọn púpọ̀ náà ọmọ Yorùbá kọ́ kẹ́yìn sí yín o nílẹ̀ Yorùbá o. Wọ́n ní pé ṣé rí orí mi má jẹ́ ń fi àná ba ẹ̀ní jẹ́. Nǹkan tẹ́yìn OPC ti ṣe sẹ́yìn òun ló ń kó bá yín nísìn. Mi ò lè parọ́ fún yín, kò sí ọmọ Yorùbá tàtà tó bí dáadáa nílẹ̀ Yorùbá tó lè gba àtẹ̀yìn OPC. Mi ò lè parọ́ fún yín, kò ń ṣe Ìgbòho. Ṣé ò bóyá ogun tó wà nílẹ̀ yìí nísìn, ṣé ò bóyá ogun Ìgbòho òun làwọn èèyàn ń bá yín jà ní? No, ogun nǹkan tẹ́ ti ṣe sẹ́yìn ni. Ṣé ẹ mọ̀ nǹkan tẹ́yìn náà ti ṣe sẹ́yìn ni? Àsìkò tó yẹ kẹ́ wá tún wọ ara yín ṣe, kẹ́ tó wúkọ ara yín ṣe, àsìkò yẹn lẹ́ àwà yìí. Ẹ kọ̀ wá ń jáde, ẹ kọ̀ wá ń wíru. Ẹ̀yin tó yẹ pé ṣé ẹ mọ̀ nǹkan tẹ́ ti ṣe ni? Gbogbo ìgbà táwa àwa ìgbọ́n, gbogbo ìgbà táwa ní school, táwa ní secondary school, a lè ka iye ọ̀rẹ́ wa tẹ́ pa, a lè ka iye àwọn classmates wa tẹ́ pa, tó jẹ́ pé ọkọ́ta lèmi ti lọ school. Mushin Boys High School mo lọ. Mushin Boys High School tó ń pa máa wà ní school báyìí àwọn OPC kọ́ máa ya dé nígbà àwọn OPC tútù bẹ̀rẹ̀ lágọ̀ọ́ àwọn OPC gbogbo àwọn ọmọ school máa ya síta wọn máa bẹ̀rẹ̀ sí ní sá lọ lẹ́ka tó mọ̀ ìbọn lè bá bí ọmọ school márùn tọ́dẹ̀ máa kú tọ́jọ́ ọmọ Yorùbá. Ní roundabout ń bẹ̀ àwọn ọlọ́kadà tó bá dúró tó ń gbèrò tó ń wá ọ̀rọ̀ ajé bọ́ ẹ fẹ́ bọ́ ọmọ bọ́ ẹ fẹ́ bọ́yàwó wọn ìbọn máa bà wọ́n ká tó mọ̀ ẹ lè pa ọlọ́kadà bíi mẹ́ta tọ́jọ́ ọmọ Yorùbá. Àwọn ọ̀yà tó ń tèso ní express tó ń tèso ní express ní after àgọ́ ọ lè máa bọ̀ báyìí kẹ́ tó mọ̀ ẹ máa yìnbọn fún àwọn yẹlẹ́sọ máa kú lẹ́gbẹ̀ẹ́ títì. Àwọn yẹlẹ́sọ máa kú lẹ́gbẹ̀ẹ́ títì tọ́jọ́ ọmọ Yorùbá. Gbà mí àwọn ọmọ school a lè wà nínú mọ́tò tá a máa lọ́lé tẹ́ bá ti ń bọ̀ pẹ̀lú convoy dì í báyìí tẹ́ ń bọ̀ gbúrúrú tẹ́ ń bọ̀ àwọn onímọ́tò tó ń gbé wa bọ̀ nínú mọ́tò táwọn ọmọ school wà á lè máa bọ̀ báyìí tó bá ti lè block yín báyìí ẹ máa já wọn bọ́lẹ̀ ẹ máa bẹ̀rẹ̀ sí ní nà wọ́n lẹ́gba ni ẹ máa nà driver yẹn àfi tí driver yẹn bá kú tọ́jọ́ ọmọ Yorùbá. So àmọye nǹkan àmọye ọkọ ọlọ́kọ ìyàwó oníyàwó tó jẹ́ pé ọkọ àti ìyàwó lè máa jà ó lè jẹ́ pé ti kẹnu sí ìyàwó ò gbà ìyàwó wá pé yín pé ọkọ òun náà ẹ lọ gbé ọkọ ọlọ́kọ ẹ nà àfi tọkọ yẹn bá jáde tó bá máa dijọ́ kejì àgbọ̀n pọkọ yẹn ti kú tọ́jọ́ ọmọ Yorùbá. Àmọye nǹkan tẹ́ ti ṣe fún àwọn ọmọ Yorùbá ló ń jẹ́ káwọn ọmọ Yorùbá bínú sí yín. Àmọye nǹkan lóríṣiríṣi tẹ́ ti ṣe fún àwọn àmọye ogun tẹ́ ti jà àmọye police station tẹ́ ti sún ní Sọlọ Ọkọ́ta police station ẹ sún mélòó la fẹ́ kà nígbà táwọn àwọn school Ọkọ́ta ẹ lè máa jàbọ̀ láti century báyìí ká tó mọ̀ wípé èèyàn àtẹ̀yàn lè máa jà nínú school báyìí bóyá ẹ̀gbọ́n ẹ̀ OPC ni a lọ pẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ wá ọ máa yà wọnú school wọn á bẹ̀rẹ̀ sí nínú anybody nípa kẹ́rù gba ọmọ school máa bẹ̀rẹ̀ sí ní sáré jáde níbi táwọn ọmọ school bá ti ń sáré jáde lọ ìbọn lè bá èèyàn bíi 5 tó máa kú. Àmọye nǹkan tẹ́ ti ṣe sílẹ̀ Yorùbá tó ń jẹ́ kí inú bí àwọn ọmọ Yorùbá kò ń ṣọ̀rọ̀ Sunday Igboho ìtò ẹ̀ mo ṣe ń bèèrè pé ta ni adviser yín OPC, ta ni adviser yín? Ṣé rò bóyá ìtorí Igboho làwọn èèyàn ṣe ń kẹ̀yìn sí yín ni? Kò ń ṣe ìtorí Igboho ìtorí nǹkan tẹ́ ti ṣe sílẹ̀ Yorùbá ni àmọye nǹkan tẹ́ ti ṣe ìsìn gangan ló wà kẹ́ tó ń kọ ara yín ṣe kẹ́ tó ara yín pa kẹ́ jáde kẹ́ jà fún ọmọ Yorùbá káwọn ọmọ Yorùbá lè mọ̀ pé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ àwọn. Ẹ mọ̀ pé lójú púpọ̀ ọmọ Yorùbá ọ̀tá ilẹ̀ Yorùbá lẹ jẹ́ ni ṣẹ́yìn ò mọ̀ ni? Ìwọ̀n OPC nìkan ló ń gba tó OPC àwọn èèyàn yín nìkan lè gba tiyín ṣùgbọ́n ọmọ Yorùbá tó rí ẹ̀ bá pé tó jọ ọmọ Yorùbá tàtà kò sọ ọmọ Yorùbá tó máa gba tiyín nítorí nǹkan tẹ́ ti ṣe sílẹ̀ Yorùbá. So kẹ́ gbé ọ̀rọ̀ Ìgbòho sẹ́gbẹ̀ẹ́ tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ jà fún ilẹ̀ Yorùbá ẹ jáde kẹjà kó ń ṣe àwáwí ẹ̀yin tẹ́ jẹ́ àgbàlagbà tó yẹ ká tiẹ̀ máa bá kinní yìí lórí yín
tó yẹ ká tiẹ̀ máa bá kínní lórí yín tó yẹ ká tiẹ̀ máa bá kínní lórí yín ẹ wá dín pé ẹ̀kọ́ kàn zoom ẹ̀kọ́ ń ṣe users kiri ní orí Facebook. Èmi ò wá sọ̀rọ̀ sí yín, mo wá advice yín ni pé ẹ lọ tún wàrà yín ṣe, ẹ lọ tún wàrà yín ṣe. Ìtorí Ìgbòho kọ́ làwọn èèyàn ṣe ń bá yín jà, ìtorí Ìgbòho kọ́ làwọn ọmọ Yorùbá ṣe ń bínú sí yín, ìtorí nǹkan tẹ́ ti ṣe sílẹ̀ Yorùbá sẹ́yìn ni. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ o, adviser yín lèmi wá bá sọ̀rọ̀ because mo rí pé ó dà pé yín OPC ẹ̀ ní good adviser. Nítorí tẹ́ bá ní good adviser ni ó yẹ kó máa caution yín bẹ́ẹ̀ ṣe ń jáde tẹ́kàn wá ń disgrace. Ẹ mọ̀ pé gbogbo fídíò tẹ́ ń ṣe wá ń disgrace ara yín ni, ẹ wá ń disgrace ara yín ni, ẹ mọ̀ ní. Nítorí kò sọ ọmọ Yorùbá tó fẹ́ gbọ́ yín, kò sọ ọmọ Yorùbá tó rẹ̀ pé tó fẹ́ tẹ̀lé yín OPC. Mi ò lè parọ́ fún yín. So ẹ gbé tí Ìgbòho sẹ́gbẹ̀ẹ́, Ìgbòho kọ́ ni problem yín, bí pé kẹ́ wá bẹ́ẹ̀ máa tún orúkọ ara yín ṣe, nítorí orúkọ yín OPC ti bàjẹ́ gan, ṣé mọ̀ ni. Orúkọ yín OPC ti bàjẹ́ gan, tí gbogbo àwọn ọmọ Yorùbá bá bẹ̀rẹ̀ sí ní wá sọ story wọn nípa experience tèmi nípa OPC nìyẹn. Ọkọ́ta mo ti lọ school, mo mọ iye ẹ̀mí ọmọ Yorùbá tó tọwọ́ yín bọ́ lọ́kọ́ta. Mo mọ ẹ̀mí ọmọ Yorùbá tó ti ọwọ́ ẹ̀yìn OPC bọ́ lọ́kọ́ta. Ṣé onímọ́tò tẹ pa ni, ṣé ọlọ́kadà tẹ pa ni, ṣáwọn ọmọ school tó já wọn ọmọ ọ̀rẹ́ wa tẹ pa ni. Tó yẹ pé tá bá jáde ní school báyìí ká tó mọ ìbọn lè bá ọmọ school bíi 5 bíi 10 lójúmọ́. Mélòó la fẹ́ kà? So ẹ̀yin ní kẹ́ lọ tún wàrà yín ṣe, kẹ́ gbé tí Ìgbòho sẹ́gbẹ̀ẹ́. Ìgbòho kọ́ ni problem yín, nǹkan tẹ́ ti ṣe fún àwọn ọmọ Yorùbá ni. Nǹkan tẹ́ ti ṣe fún àwọn ọmọ Yorùbá. Good adviser tẹ́ bá ní good adviser ó yẹ kó máa caution yín bẹ́ẹ̀ ṣe ń jáde tẹ́kọ̀ wá. Ẹ mọ̀ pé kàn ń disgrace ara yín sí ni. Ẹ lọ ṣe the needful thing dẹ̀ ní pé ẹ kóra yín jọ. Tẹ́ bá mọ̀ pé ẹ ti ṣe tán, kò sí pé bóyá ẹ ń gbà proof lọ́wọ́ ẹnì kankan. Kò sí ẹ lè jáde síta à ń sì kẹ́ lọ mú Fúlàní káwọn ìjọba kan wá sọ pé kí káwọn ọmọ Yorùbá má yà síta pé ó ṣe jáyìn tẹ̀ lọ mú kíní ni ìjọba máa sọ pé àwọn fẹ́ máa bá jà. So ọ̀rọ̀ tèmi ò jù bẹ́ẹ̀ lọ, mo advice yín ni mo bú yín o. Tọ́rọ̀ mi bá dàbí ebú ẹ má bínú o, kẹ́ má lọ gbé àwọn ọ̀ràn wa o.